Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallimu tasliman kaseeran. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó sì mi àti yín kú lórí dáadáa, ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Àánú Ọlọ́run ní fi mi àti yín lẹ̀ mú kíra mi kú rìn àjò. Ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀, ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n àjọ Ọlọ́run. A sì ṣe láǹfààní àti lè ṣe kọ́sìlù tán sí ni zuri àti asiri. Ọlọ́run kó gbà ní bàdà fún wa. Mo wá rántí wípé èní ni máa sábà ṣe program ní every Sunday ní 4:30 ní ìrọ̀lẹ́ báyìí. Mo wá láǹfààní nígbà tí nǹkan ò lé wa táwa náà ò sì lé tó ju ẹ̀mí wa lọ. Mo láǹfààní àti lè gbọ́dọ̀ jáde kódà bí ò tiẹ̀ ju ìṣẹ́jú márùn-ún náà lọ. k'Ọlọ́run ó gbà ní bàdà fún mi àti gbogbo ẹ̀dá tí ó gbọ́ tí ó wúlò fún ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n àjọ Ọlọ́run. ń béèrè lọ́wọ́ gbogbo àwa mùsùlùmí wípé nínú àwọn bàbá tí wọ́n ti lọ, àwọn àfáà wa pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá ń bí, èwo nínú wọn lọ́lá ju àwọn Sohaaba Nabi sallallahu alayhi wa sallam lọ? Bí nǹkan kan ò bá ṣe làákàyè èèyàn, ẹni tó bá fèsì míì wípé àwọn bàbá yìí lọ́lá ju àwọn Sohaaba lọ, àwọn àwọn Sohaaba àwọn bàbá yìí làwọn mọ̀, wèrè kọlu ń tọ̀hún lọ fà. Àmọ́ láàárọ̀ èní èmi láǹfààní àti lè wo fídíò ọmọkùnrin kan, bóyá lálẹ́ àná ló ṣe, ibi títí ń kó yẹpẹrẹ bá àfáà kan báyìí. Ó wá ń ròyìn àwọn àfáà tí wọ́n ti lọ, àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ń bí. Àwọn bàbá tó wọ́n ti sẹ́ẹ̀sìn àwọn lọ́ba bu ẹkún. Bí tí ń sọ kólé mi wò pé wèrè akọlé léyìí ni, kí láà kọlu àìgbádùn màá lọ́kọ léyìí lọ́kọlù léyìí. Ìpinnu pé èèyàn fẹ́ ṣòfò ayé, èèyàn fẹ́ pàdánù àlìkìyámà. Ìmàlẹ́ léyìí lẹ́nìkan bá tó pè wọlé lónà bá ń rí ní bá ń rí wọ́n á túfọ̀ fẹ́ léyìí ni. Mo wá rí wípé wọn ò rí náà rí ọlá tó wà fáwọn Sohaaba mọ́, wọ́n gbé gbogbo ọlá lékè táwọn bàbá yìí. Bẹ́ẹ̀ sì ni Yorùbá ní láfsù kan tí wọ́n bá ní lọ́hùn òpin síbì kan, wọ́n á máa lò lọ́nà bíi méjì. Tá bá fẹ́ fi kó yẹpẹrẹ bá kíní kan àbẹ́ tá bá fẹ́ fi yí ọ wípé má sọ pé kò sí bọ́ọ̀ ti sí o, irú rẹ̀ náà wà ń bò mí wá ní lọ́hùn òpin síbì kan. Àmọ́ lọ́hùn àwa mùsùlùmí ó níbi tó pin sí. Qala Allahu, qala Rasulu wa qala Sohaaba. Gbogbo lọ́hùn àwa mùsùlùmí lẹ́yìn Ọlọ́run ọba wí, ànábì wí, ibi tó lọ́hùn wa tó pin sí ọ̀dọ̀ àwọn Sohaaba ni. Àwọn bàbá tá à ń gbọ́lá fún yìí, àwọn bàbá tí ẹ gbọ́lá fún yìí, mo tẹ̀ wá rò mo ní ṣé iye ayé lẹ̀ ń wá, ṣé ìpàdánù wípé àkùnlá ń tọ́lọ́wọ́ bá sí lálẹ́ kìyàmà, ìyẹn ló jẹ́ kẹ́ ẹ máa wá rí àwọn bàbá yìí, kẹ́ ẹ máa rí wọn wípé ẹnìkan ọba àmọ́ fẹnu sátà àwọn Sohaaba kọ̀ọ̀kan yín, ìyẹn ò yẹ kó gbomi lójú yín. Àwọn bàbá yìí nìkan làbùkù ọgbọ́dọ̀ kan. Ìwọ eré burúkú ayérayé màlélẹ́ yìí. Bẹ́yìn tí ń sunkún yẹn pẹ̀lú wípé ẹ̀ ń wo títóbi àwọn bàbá yìí, ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe, lèmi ń wò wípé ọlọ́mọ sọ wá délé burúkú. Lọ́hùn àwọn bàbá yìí, lọ́hùn wọn ó pin sí nínú lọ́hùn ìjọlọ́lá àwọn Sohaaba ni. Kọ́dà àwọn tábì gan. Torí wípé Al-Qur'ani tí kálukú wa tá múnú ẹ̀ léni láti lè fi sin Ọlọ́run, kí l'Ànábì sallallahu alaihi wasallam wí léni. Àwọn wo ni wọ́n kọ́ Al-Qur'ani jọ? Al-Qur'ani tó fún bàbá yìí lọ́lá, tó sọ wọ́n dẹni yìí. Ìyẹn ni wípé kẹ́ ẹ máa rí pé bóyá nìkan ń fẹnu sátà àwọn bàbá yìí, ó bà yín nínú jẹ́. Kódà ẹ̀kúnlá kéèyàn máa bú àwọn Sohaaba kó máa fẹnu yẹpẹrẹ wọn, ìyẹn ò kàn yín. Ọ̀tọ̀ Ọlọ́run kan tiẹ̀ kọ́mẹ́ǹtì lánàá àbí níjẹta kọ́ ni. Ó ní ẹ̀dẹ̀ múra kankan lórí ọ̀rọ̀ àwọn Sohaaba, àwọn ọmọ àwọn Sohaaba àwọn bàbá wa yìí làwọn mọ̀, ẹ wo burúkú ọ̀rọ̀. Annabi sallallahu alayhi wa sallam tí kálukú wá gbà yí pé kò ní sọ̀sọ̀kúsọ. Annabi fi gígùn ni sallallahu alayhi wa sallam pé la tasubbu asyabi fawalladhi nafsi biyadihi law anna ahadakum anfaqa misla uhudin zahaba ma hadraka mudda ahadihim wala nisfa. Annabi ní àwọn Sohaaba mi ẹ gbọ́dọ̀ bú wọn o, ẹ gbọ́dọ̀ fẹnu sátà wọn o, yẹpẹrẹ wọn ò sí lẹ́nu yín o. Mo fi ọba tó ní ẹ̀mí mi búra law anna ahadakum anfaqa misla uhudin zahaba, kẹ́ni kọ̀ọ̀kan nínú yín ọ̀nà owó tó tókè Uhudu. Torí ká máa tún wí báyìí kẹ́ má bàa sọ̀rọ̀ ayé délé rí burúkú ayérayé yẹnyẹn. Torí mò ń rò pé ṣé nǹkan kan lẹ́fẹ́ kó tibẹ̀ jáde, ìyẹn ni ló jẹ́ kẹ́ ẹ máa rí pé àwọn Sohaaba ò nítumọ̀ sí yín. Àwọn bàbá yìí lọ́lá àwọn ò gbọ́dọ̀ bàjẹ́, ilé tí wọn ò gbọ́dọ̀ bàjẹ́, iye àwọn Sohaaba ò bá wọ mi. Ànábì ní kódà kẹ́ni kọ̀ọ̀kan yín ó ná owó tó tókè Uhudu kó tún wá jẹ́ pé gold ni owó náà.
tó ṣe dédé gold tẹ́ bá ná sójú ọ̀nà tọ́lọ́run ma adraka mudda hadihin wala nisfa kò káwọn Sohaaba mi ó sì fi ẹ̀kúnwọ́ kí wọ́n fi wọn owó gold kí wọ́n sì lọ lè ná kódà kọ́ mọ́ tiẹ̀ tó kọjá dajì ọwọ́ wọn kí wọ́n sì ná lálàmọ́ rí ẹ̀sìn ó ní ládàá tẹ̀mí Ọlọ́run lọ́rùn ju kẹ́yìn ọ̀nà owó tó tókè wúdù lọ. àmbẹ̀lẹ̀ tà sí ẹnìkan kan ò gbọ́ àwọn bàbá yìí kẹ́yìn ó tiẹ̀ wá bú wọn mo fi wí bẹ́ẹ̀ ni o kẹ́yìn ó tiẹ̀ wá bú wọn tí wọn ò sì lẹ́sẹ̀ lọ́dún èèyàn débi pé wọn ò tọ́ sí kẹ́yìn ó bú wọn èèyàn sẹ́lọ̀n lára wọn nìyẹn kódà bí èèyàn ò ṣègbésẹ̀ kankan Ọlọ́run mọ̀nà tí ó gbà yòróró lára ẹ̀ sẹ́mà pé Yorùbá náà gbà wípé gbogbo ẹni tó bá ní ẹnu àgbáǹrùn ni òun náà fi ìyá rẹ̀ kọ́ para ni ẹ̀sìn ara ẹ̀ ọ̀sọ̀dọ̀jọ́ iwájú ni. àmbẹ̀lẹ̀ tà sí nínú ìsìláàmù yìí anabi sallallahu alayhi wa sallam fi gígùn àwọn kan anabi ní man sabba asyabi fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in anabi ní gbogbo ẹni tó bá bú àwọn Sohaaba mi kò ní dáa fún àwọn bàbá tẹ̀ ń gbọ́lá fún yìí tẹ̀ ń gbé yìí fún yìí tó bá jẹ́ pé a gbọ́ nínú kíṣẹ́ẹ̀tì wọn tí wọ́n ṣe kalẹ̀ kí wọ́n tó kú àbí a bá nínú tírà wọn pé wọ́n fẹnu sáta Sohaaba kan ẹni ìpè làwọn gan yà lọ́wọ́ wa àmọ́ làánà wọn ni àmọ́ wọn ò ta sí àgẹ̀rẹ̀ kí wọ́n bá a débẹ̀ àwọn míì máa ṣe fídíò ẹnìkan ní àìgbọ́ra ẹni yé náà wà láàrin àwọn àfa àyèmáyé masi alami Imam Maliki ó lọ báyìí Imam Safi ó lọ báyìí Abu Hanifa ó lọ báyìí èwo nínú àwọn Sohaaba èwo nínú àwọn Imam mẹ́rẹ̀ẹ̀rin yìí èwo nínú wọn lọ́lọ́ bí wípé ọ̀lẹ́gbọ́ Abubakar àmọ́ yọ Usmanu lẹ̀ yọ Umaru lẹ̀ tí wọ́n jọ ń fa mọ́ra wọn lọ́wọ́ kálukú wọn ti mọ̀ wípé eré burúkú ló wà nídìí ẹ̀ gbogbo ẹni tí bá ti ń fẹnu sátà àwọn Sohaaba yìí ń tọ̀ wọn ò ní rí yìí lò mọ́ ẹni tí ò tó ẹni tí ò lóko tó lọ́lọ́run ó gbé yóò máa là Ànábì ló wí bẹ́ẹ̀ man sabba asyabi fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in Ànábì ní kò ní dá fún gbogbo ẹni tí bá ń bú Sohaaba ẹ̀yin ẹ̀yẹ bá mi làánà wọn ẹ̀yẹ pẹ̀rẹ̀ wọn ẹjọ́ mọ̀ wípé ẹni eléri ibú ni wọn àwọn Sohaaba Ànábì àwọn tí wọ́n fojú winá ojú wo làwọn bàbá wa kátẹ́lẹ́ máa ròyìn wọ́n fojú winá wọ́n jagun ẹ̀sìn wọ́n bógun lọ èwo nínú wọn ló tó tàwọn Sohaaba yìí ọ̀rọ̀ àwọn Sohaaba èwo nínú wọn lẹ fẹ́ mú ìtàn wọn wá lọ́kọ̀ọ̀kan tí ò ní gbomi lójú èèyàn àwọn bàbá tẹ̀ ń ròyìn wọn yìí bàbá tẹ̀yìn kan ní àwọn àfa tẹ̀yìn kan ní àwọn Sohaaba kan gbogbo wa bàbá gbogbo wa èèyàn jẹ́ Yorùbá gbogbo orú ìrántọ́ ọba wò jẹ́ ọ̀rọ̀ àwọn Sohaaba ń ṣàǹfààní fún gbogbo ayé torí pé Al-Qur'ani tó wúlò lé ní fíìmù àti ìyìn àwọn ni wọ́n kó jọ wọ́n kó súnà Nabi sallallahu alaihi wasallam jọ wọn ò sì jàǹbá ẹ̀ fún wa kama wá rí náà rí ọlá àwọn bàbá àwọn Sohaaba mọ́ kama wá rí náà rí ọlá àwọn tí àwọn bàbá tó yẹ pé ìjẹ́nire àwọn Sohaaba ìjọba àlìjánnà wọn ọdẹ́mi àti yín lójú wípé ẹni tẹ́ ẹ bá ti fi rìnlẹ̀ pọ́n wí Sohaaba ni ìjọba náà ni àbọ̀mọ̀ àlìjánnà àwọn bàbá tẹ́ ẹ gbẹ̀rẹ̀ sí gbọ́lá fún tí ń pa yín lẹ́kún tẹ́ ń sunkún ọ̀ranù yìí kò dẹ́mi yín lójú kọ́lọ́hún ṣe wọ́n lọ́mọ àlìjánnà kọ́ gbà wọ́n lábọ̀ ọ̀rẹ́ ni táwọn kan bá padà wáyé lẹ́nu èyí tó súnmọ́ jù ní kí wọ́n sọ pé ẹ ti fẹ́ bá tàwọn jẹ́ lálẹ́ kìyàmọ́ o ipò tẹ́ ń gbé àwọn sí mo fi ní kí n pè wá sákìyèsí ẹ̀já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn Sohaaba yìí àwọn ni lọ́hùn àwa mùsùlùmí tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́hun Ànábì sallallahu alaihi wasallam ọ̀dọ̀ àwọn Sohaaba ni lọ́hùn àwa mùsùlùmí pín sí àyèmáyà àwọn bàbá tẹ̀lé máa gbọ́lá fún tẹ̀lé máa gbéyì fún tó jẹ́ wípé iyì wọn kò kọjá àárín ara wa iyì àwọn Sohaaba kárí ayé ni téèyàn bá sì mọ̀ pé òun fẹ́ rí yìí lò láàrin àwa mùsùlùmí kò gbọdọ̀ rí àléébù àwọn Sohaaba bọ́ ọ bá rí ya forí burúkú rẹ̀ yẹn eré burúkú tó yẹ kó máa bọ́ ọ gbénú ẹ̀mí rẹ̀ ni má gbé síta ò tó o bá gbé síta ẹni tí ò tó ọ kọ́dà ẹni tó lè bínú ní yóò yára yé pé eléri ibú ni o lágbájá ti sọ̀rọ̀ èdè eléri ibú o kọ́dà àwọn tó bá tún nífẹ̀ẹ́ rẹ̀ náà eléri ibú làwọn náà ẹnìkan ò ní fẹ́ràn eléri ibú àfi eléri ibú bíi tiẹ̀ nǹkan méjì ò sì ní pàdé kẹ́nìkan máa fẹnu yẹpẹrẹ àwọn Sohaaba kẹ́nìkan ó dúró láti máa ṣe dìfáwò fáwọn Sohaaba yìí pé wọn kì í ṣẹni àbùkù kọ́ wa lọ́ọ́ fẹ́ fẹ́ràn àwọn méjèèjì lọ́wọ́ kan náà eléri burúkú tiẹ̀ tó fẹ́ gbókun nìyẹn ó fẹ́ fẹsẹ̀ méjì rìn àbíbò là á wí ó fẹ́ fẹsẹ̀ kan rìnà méjì nìyẹn ó fẹ́ máa rí kí máa àwọn tí wọ́n ń ṣe dìfáwò fún súnà wípé àwọn eléyìí ìwé wọn ti ń tẹ̀ sójú ẹ̀ mò ń gbádùn àfáà yẹn o wọ́n ń gbádùn rẹ̀ ọ̀tún wa ń gbádùn àwọn tí ń bú Sohaaba eléri ibú ni wọ́n náà eléri ibú dúdú. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik àtìmí àtìyín àrọ́mọdún mi àtìyín ọlọ́run má jẹ́ wọn bá wọn ṣeré ibú ọlọ́àjọ kan sọ̀rọ̀ wọn bí ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀ kí ló dé assalamu alaikum wa rahmatullah.